àṣírí kan rèé tí àwọn bàbá wa máa ń lò bí ẹnìkan bá wà nínú abàmì ìpọ́njú tí kì í jẹ́ ká rójú sáyé, tírú ẹ̀dá bẹ́ẹ̀ ò lówó lọ́wọ́, tí ò rí ná, tí ò rí lò, tó ṣiṣẹ́ tó ṣòwò, kàkà kó jèrè níbẹ̀ ó tó ṣọ́ọ̀tì ni. Tí irú èèyàn bẹ́ẹ̀ ti di ẹni tó ń yáwó káàkiri, àwọn bàbá wa wọ́n ní kí irú ẹ̀dá bẹ́ẹ̀ kó fi atare mu gàárì ní kùtùkùtù òwúrọ̀ láì tí ì jẹ ohunkóhun. Báwo ni ó ti ṣe é? Wọ́n ní kí irú èèyàn bẹ́ẹ̀ kó wá ẹyọ atare mẹ́ta, hóró atare mẹ́ta àti gàárì síbí mẹ́ta. Wọ́n ní kó rẹ gàárì síbí mẹ́ta sínú kọ́ọ̀bù, kó sì bomi sí i, kó wá da hóró atare mẹ́ta sẹ́nu, kó sì máa wí báyìí wípé Ọlọ́run ọba tó dá ayé àti ọ̀run, wá gbà mí kò nínú ìpọ́njú abàmì tó ń ja ayé mi lógun. Gba oúnjẹ kóúnjẹ kò lẹ́nu mi, yọ mí kò nínú àbáàdì gbèsè tí ò jẹ́ mí, tí ò jẹ́ ń gbádùn. Jẹ́ kí n dòmìnira láti òní lọ ní agbára lọ́wọ́ Ọlọ́run ọba tó dá ayé àti ọ̀run. Àmín. Wọ́n ní bó ti ń jẹ atare yìí lẹ́nu ni ó máa mu gàárì tó ti rẹ sínú kọ́ọ̀pù síbí mẹ́ta, yóò sì mú tán pátápátá. Wọ́n ní irú ẹ̀dá bẹ́ẹ̀ kó sí fún odidi ọjọ́ mẹ́ta, odidi ọjọ́ mẹ́ta ni kó fi ṣe. Wọ́n ní bí ẹnikẹ́ni bá lo àṣírí yìí, ogun ìpọ́njú yóò ṣe wọlé nínú ayé rẹ o. Ogun gbèsè pẹ̀lú yóò di àfilẹ́yìn tegun fi sọ. Wọ́n ní ẹnikẹ́ni tó bá lo àṣírí yìí yóò bẹ̀rẹ̀ sí ní owó lọ́wọ́ nídìí iṣẹ́ tó yàn láàyò, yóò sì rí ṣe pẹ̀lú. Wọ́n ní kò nílò ewé, kò nílò egbò, àṣírí àwọn bàbá wa tó dájú ni. Èèyàn tó bá sọ pé òwú ọ̀tẹ́rù, ìwọ̀n bá tó fẹ́ fi taná ló mú o. Lọ sí comment section, kọ síbẹ̀ pé Yorùbá gbọ́n, bí ọba fẹ́ lo àṣírí ìjìnlẹ̀ yìí kó bàa lè ṣiṣẹ́ fún ọ. Ire o.